ojú lárí àwọn ẹni tó fẹ́ ní. Ikú pa bìrì àbìrì ti kú, ikú pa bìrì àbìrì rọrùn alákìjẹ. Ikú pa gbé kò dúró. Irú àgbà wo rẹ̀? Lẹ́nu tí ẹ sọ fún mi ni pé ẹ ti parí kíní àndẹ́ pé MDF lẹ́ máa fi ṣèlẹ̀kùn fún mi. Eléyìí ò mà kí ń ṣe àwọn kíní tí ò dáa tán máa ń lò yẹn. Igi ìrókò. Àwọn èèyàn fẹ́ èmi ló dé tó ń sunkún. Sunkún? Rárá o, mò ń rẹ́rìn-ín ni màmí sunkún. Ẹlẹ́gbẹ̀rún ọkọ̀ rẹ̀ ojú jogbo lọ. Ẹ kì í ṣọkùnrin o. Nítorí ọkùnrin gidi kankan kì í ṣe bó ṣe ń ṣe. Ọ kì í ṣọkùnrin gidi. Jọ sọ báwọn ọkùnrin ṣe máa ṣe bí tí mi lè ṣe. Ṣé mi kì í máa. Olóṣì ni ẹ, nǹkan tó mọ̀ ọ́ ṣe náà nìyí. Igi gogoro má gún ni lójú. Àtòkèrè láti wò ó. Ohunkóhun tó lè mú ẹni afẹ́ kúrò nínú ghetto yìí. A fi kú ṣèfàjẹ́ ni. Pẹ́rọ̀! Ṣọ́mọ ìkọjá ń lè. Pẹ́rọ̀! Sísá mi, kí ló ṣẹlẹ̀? Kí ló máa ń ṣe ẹnu èèyàn dẹ̀ máa pariwo tiẹ̀ kó tó dáhùn? Wo Mr. Ìfẹ́dayọ̀ sọ pé àwọn ti wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ọ̀tì. Mr. Ìfẹ́dayọ̀? Lẹ́gbẹ̀ẹ́ mọ́ọ̀tì? Wọ́n bọ̀ yẹn kí lọ fún wọn. Eniafe. Eniafe, right? Yes, sir. Àǹtí mi nìyẹn. Ibo ló dà kí ibo ló ti ń bọ̀? Èmi máa fẹ́ rìnrìn àjò lọ sílùú Èkó máa ní. Èmi ni o máa lọ sẹ́kọ̀ọ́. Olóòlọ. Eniafe ọmọ àbẹ̀bí o. Eniafe ọmọ àbẹ̀bí o. Eniafe ọmọ àbẹ̀bí o. Bí òkété bá sẹ́yọ nísà, amóríwọgbó. Ibikíbi tó bá wà, Eniafe ọmọ àbẹ̀bí. Kó o bẹ̀rẹ̀ sí ṣe rédèrèdè. O ò gbọ́dọ̀ dẹ́kọ̀ọ́, o ò sì gbọ́dọ̀ délé. Eniafe.